ìpàdé wa bí àdùn bí oyin lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí aago 3 ọ̀sán Canadian time aago 8 àṣálẹ́ Nigerian time tá a mọ̀ eré ọpọlọ ni kí là ń fọmọ ayò ṣe náà eré là ń fọmọ ayò ṣe ẹ jẹ́ á pàdé olólùfẹ́ yín ọ̀rẹ́ yín tòótọ́ ni Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn ààrẹ àfìwàṣọ́nà ayé wa dùn kò ní kàn ó ṣèwọ̀ ká tó fún iṣẹ́ ẹnu ká tó bẹnu jẹ́ omi kì í korò lẹ́nu ayé tèmi tí yín ò ní korò ó da aago 3 ọ̀sán Canadian time aago 8 àṣálẹ́ Nigerian time. ẹ já pàdé lójúpọ̀ Facebook wa wá wò WA_WOO block letter ńlá kọ gbogbo ẹ̀ tẹ́ bá ti lójúpọ̀ Facebook tẹ́ ẹ bá ti wá ń dò yìí ẹ láǹfààní àtìrè bẹ́ẹ̀ náà lásìkò káàkiri gbogbo àwọn ojúpọ̀ wa.